أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله وأهله وصحبه. Mo rántí ní 2024 ọ̀rọ̀ kan bẹ́lẹ̀ tí a sì ń fà á ṣèwádìí gẹ́gẹ́ bí jásí pé bọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ìwádìí ti bẹ̀rẹ̀ nìkan fáwà khususan tó bá ti masa markaz àti Sheikh Adam rahimahullah ta'ala. So nínú ẹni tí wọ́n gbá front níbi ọ̀rọ̀ náà dáadáa òun ni àfáàwà ẹ̀sà òkè. Naam, okay, ẹ jẹ́ ká gbọ́n tí àfáà ẹ̀sà òkè sọ níbi interview kan tí wọ́n grant láìpẹ́ yìí tí wọ́n release láìpẹ́ yìí. So a wá sọ̀rọ̀ kékeré lórí ẹ̀. Bismillah. Sheikh Adam Abdullahi Alori àwọn náà nípa tó pọ̀ lórí ìkúnlọ́wọ́ fún bàbá Mahad bóun ni tiwọn náà ṣe jẹ́. Bàbá Adam wọ́n ní á dá ṣàbábù lè mùsùlùmí nàbí nǹkan ẹgbẹ́ kan ni wọ́n á dálẹ̀ fáwọn àfa àwọn tẹ́jọ́dọ̀ sábò ní ẹni máa ń ti lọ sí mítìn yẹn ṣàbábù láwọn máa ń tẹ̀lé wọn. Mítìn yẹn ní wọ́n wá 1957 so ní àbáwá sọ pé ilé tó tẹ̀yìn náà dálẹ̀ tó jẹ́ ti oní classroom yẹn so àwọn sílábọ̀ọ̀sì tẹ̀ ń lò àtọ̀nà tá a gbà ṣe ó lẹ́sìn kún wa lọ́wọ́ lórí rẹ̀ ṣáàdà wà náà kódà kì í ṣe ọ̀rọ̀ sílábọ̀ọ̀sì nìkan èyí tó ń bá yín folùkọ́ ránṣẹ́ tí ó wà kún yín lọ́wọ́ tóun ti mọ̀ nípa rẹ̀ bàbá Mahad náà wá ní àwọn náà ní ọmọ táwọn ti kọ́ yẹn jù so pẹ̀lú ẹni tí Ṣàdámù rán wá àti bàbá Mahad àtẹni yẹn àwọn ni wọ́n jọ pilẹ̀ Mahad pé láti kọ́ yàn bàbá ló ní fíkra Ṣàdámù sì kún wọn lọ́wọ́ rahimahullah wọ́n sì dúró tí wọn so 1950 ọ̀rọ̀ yẹn wá sí Mùsẹ̀ ní 1958 57 ni wọ́n ro fíkra yẹn ó wá jẹ́ February 28 1958. Okay. Wọ́n wà láàrin Sheikh Adam àti bàbá Mahad. Ẹnìkan kan ò lè rí àjọṣepọ̀ gidi tó yanrantí ni o tó yanrantí. Naam, so interview yẹn nìyẹn tí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Naam, ọ̀rọ̀ yìí náà ni Maulana Mudirul Markaz hafizahullah wa ra'ahu tí wọ́n sọ ní 2024 yẹn mọ́ rántí wípé bàbá bá wọn pínlẹ̀ rẹ̀ so ọ̀rọ̀ lọ gbọ̀ngbà yẹn ó dàrú ṣé wọ́n gbà so wọ́n sọ wípé Sheikh Adam ló ní fíkìrà pé ẹ̀dá lèkè ó lẹ̀ wọ́n sọ pé Sheikh Adam ló ní mo fẹ́ dálẹ̀ náà so àmọ́ nígbà yẹn ẹ rí wípé n tí Amidu al-Mahdi al-Arabi an-Nigerian sọ́ngbà yẹn náà ni pé tààwùnù lẹ̀ ó kọjá tààwùnù lásán kẹ́límà tààwùnù yẹn ò gbé gbọ́n tí àfáàwà ẹ̀sà òkè sọ yìí Allah wọ́n ṣe ìsọ́ fún bẹ́ẹ̀ o wọ́n pinlẹ̀ so kì í ṣe dídá alẹ́ ọ̀tọ̀ ní kí yẹn dá nǹkan lẹ̀ ọ̀tọ̀ ní kí yẹn pinlẹ̀ rẹ̀ so bọ́rọ̀ ṣe rí nìyẹn wọ́n ṣe ìsọ́ fún bẹ́ẹ̀ ní tó wà bẹ́ẹ̀ nìyẹn tí èèyàn bá ṣe nǹkan kan sí agbègbè àwa mọ́ríkàzì tí ò bá rí bẹ́ẹ̀ á jáde á sọ pé láà kò rí bẹ́ẹ̀ àmọ́ tó bá tún ṣe nǹkan kan tó yẹ sáré pé ilé yìí bó ṣe rí nù ká tún kí wọn so mi rántí kémi àti wọn fà á dáadáa tó lágbára ń gbà wọn so mo kí wọn ẹlẹ́gẹ̀ẹ́ tí màá tó wá fi kí àfáàwà ẹ̀sà òkè òun náà ni pé àfáàwà ẹ̀sà òkè wà nínú àwọn tí wọ́n kọ́kọ́ tako rọ́bìtọ̀ mùsáyáfà tí wọ́n dálẹ̀ wọn fík rọ́bìtọ̀ bó tiẹ̀ já sí pé àfáà ẹ̀sà òkè ní iṣu pẹ̀lú rọ́bìtọ̀ tàwọn bàbá wa ńlẹ̀ yìí tó jẹ́ pé òun gangan ni rọ́bìtọ̀ sọ̀híhà rọ́bìtọ̀ original gangan wọ́n ní iṣu pẹ̀lú rọ́bìtọ̀ òun ìyẹn ò dàrú tó rà gbọ́rọ̀ wọn arí gbogbo ẹ̀ ń gbà wọn náà àmọ́ tòun ti bẹ́ẹ̀ bó ṣe ní ìjú pẹ̀lú rọ́bìtọ̀ ti 1964 tó wọ́n torí ẹ̀ support ti rọ́bìtọ̀ èyí fẹ́ẹ̀kì tí wọ́n dálẹ̀ yìí ó tó ká kí wọn o ìdí tí mo fi ń ṣe fídíò yìí tí mo fi ń kí wọn nù ìwà ilé ìtarí yìí o ìwà dáadáa rí kọ́lọ̀ bá wa ṣe dáadáa fún wọn kó ṣe dáadáa fáwọn náà kó tún wa ṣe kó tún àwọn náà ṣe hádà wà ẹni bá fẹ́ ṣe online class fáwọn ọmọ kékeré ní Kùránì ní àwọn ẹ̀kọ́ islamiyya mi náà ní gbogbo ohun tó jọ mọ́ ẹ̀kọ́ islam ní mímọ̀ kí orí shout sí 08086028819 08086028819 assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.